Osole kan tó dájú ni mo fẹ́ fún wa lónìí. Osole yóò fẹ́ mọ̀ bóyá you are Yahoo boy or not. Kò fẹ́ mọ̀ bóyá client wà o, kò fẹ́ mọ̀ bóyá update ṣì ń lọ, kò fẹ́ mọ̀ bóyá contractor ni ẹ́. Eléyìí tipátipá owó máa wọlé, ní gbogbo ọ̀nà owó máa wọlé. Osole tó dájú ni. Ẹ bá mi wá akọ aláǹgbá mẹ́ta, ìyẹn adarí pọ́n. Ẹ bá mi wá ewé ọ̀là, ewé ẹ̀là, ṣáré pèpè àti ewé àbàmúdá. Ẹ wá bá mi la ẹnu aláǹgbá yìí, aláǹgbá pupa yìí. Ẹ bá mi kó ewé ọ̀là yẹn, ẹ fi bá mi rọ́, ẹ fi kó sẹ́nu ẹ̀, kẹ́ fi dí gbogbo ẹnu ẹ̀. Ẹ ṣe akọ aláǹgbá ìkíní bẹ́ẹ̀, ẹ ṣe akọ aláǹgbá kejì bẹ́ẹ̀, ẹ ṣe akọ aláǹgbá ìkẹta bẹ́ẹ̀. Tí ẹ bá ti wá ṣe bẹ́ẹ̀ tán, ẹ bá mi kó akọ aláǹgbá mẹ́ta sínú kòkò ìjóògùn yín. Ẹ bá mi mú 1000 naira note, ẹ bá mi fi lé lórí. Ẹ bá mi mú ṣáré pèpè, ẹ bá mi dààbò lórí. Ewé ẹ̀là ẹ bá mi kó sí lórí. Kẹ wá bá mi mú ewé àbàmúdá, kẹ bá mi túbò lórí, kó bo gbogbo ẹ̀. Kẹ wá fatare kan sí, kẹ wá bá mi mú ṣẹ̀ ìjó. Tí ẹ bá ti jó ṣẹ̀ tán, ẹ bá mi pín sí méjì. Ìdá kan ẹ̀ ẹ bá mi pò mọ́ṣẹ́, eléyìí tó bá bá ìràwọ̀ yín mu. Ìdá kejì ẹ dà sínú ọtí, kẹ máa mú láàárọ̀ àbí lálaalẹ́ tó bá ṣe ti wù yín. Osole tó dájú ni. Kò fẹ́ mọ iṣẹ́ tó ń ṣe, kò fẹ́ mọ̀ bóyá economic hard àbí whatever. Wàá rí owó tí ẹ á pé, tí ẹ máa kójú, ó máa confirm, ó máa kójú òṣùwọ̀n, á pé dáadáa. Neat. Osole tó confirm ni. Mo tún ti gbé yín débẹ̀ léni o. Ẹ lọ gbìyànjú iṣẹ́ kẹ wá share comment, kẹ wá dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, kẹ wá fi comment, kẹ fi fẹ̀mí ìmoore hàn. Confirm ni. Kò sẹ́ni tó ń ṣiṣẹ́ tó ń ráhùn owó mọ́. Kò sẹ́ni tó ń ṣiṣẹ́ táṣìírí rẹ̀ tuntun mọ́. Osole tó dájú ni. Á jẹ́ fún yín lórúkọ Jésù, ẹ dẹ̀ ní ṣàṣetì. Osole yẹn confirm.